débẹ̀ kò ní kú kan má débẹ̀. kúrin ní ẹ̀yìn lọ jẹ́ ẹ̀yìn lọ jẹ́ tó bẹ́ẹ̀ nílẹ̀ yìí ó má débẹ̀ kò ní kú kan. má débẹ̀ kò ní kú kan má débẹ̀. ọlọ́ta má débẹ̀ kò ní kú kan má débẹ̀. ẹ̀yìn lọ jẹ́ tó bẹ́ẹ̀ nílẹ̀ yìí má débẹ̀ kò ní kú kan. àfikẹ́ àfọ̀dálẹ̀ àjọba mọ̀lẹ́ dẹ́fẹ̀ ni olùwò àfikẹ́ àfọ̀dálẹ̀ o àjẹ tó bá kàn máa wo ilẹ̀ tó dà o. olùwò àfikẹ́ àfọ̀dálẹ̀ mo máa tún bó ṣe ń lò. àfikẹ́ àfọ̀dálẹ̀ àjẹ tó bá kàn máa wo ilẹ̀ tó dà o. Oya ilé alẹ́ mi gbé ilé alẹ́ mi gbé àbá ìnádìí ẹ̀ bèrè àgbo. ilé alẹ́ mi gbé ilé alẹ́ mi gbé
Oya o, ẹni ọmọ oya ká lọ o. Oya o, ẹni ọmọ oya ká lọ. Bẹ́ẹ̀ la gbẹ̀nà Saidi tún náwó ẹtì iná ṣàmà abáǹkì ẹgbẹ́ ojú Akíntúndé Akínọlá. Oya o, ẹni ọmọ oya ká lọ. Akínwálé ọ̀dẹ̀ lónìí yẹn, ọ̀dẹ̀ lónìí yẹn, ó bá dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Májò bàjá ní sẹ́rẹ̀. Alábùdá. Àbùdá ọ̀dẹ̀ lónìí yẹn o. Ilé nìyẹn. Ó dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Egun ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Ẹ má jẹ́ káriwo pọ̀ jù ú lọ. Ojú yà níjọba ilé. Iye tù ní ẹgbẹ́ ní iye ní iye ilé o. Iye ní iye ilé. Mo bínú nínú mi, ó bàbá Saidi Jésù, kò ní tètè kú mo dúró jù ọ̀la lójú ẹ̀. Ọlá Amádà ń kọ́ síbẹ̀ lọ́la sí ara. Ọlá ọmọ tó bá ń kọ́. Ọlá ọmọ Súlè ń kọ́ síbẹ̀ lọ́la sí ara. Yusuf Oníkòyí, Ifákẹ́yẹ gbogbo yín mo kí. Ọ̀jẹ̀ lónìí yẹn, ó dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Oníkòyí tọ́jú Lárewájú. Lárewájú owó ní ìkókó. Láre Akíndé ń bọ̀. Kóredé ọ̀jẹ̀ lónìí yẹn o. Ọmọ ìyá mẹ́tò ọ̀jẹ̀ lónìí yẹn, ó dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Ọ̀kọ́lọ́kọ́ tàbí lọ́jẹ̀ lónìí yẹn. Gbogbo wọn ní sọ́bà nílé. Ọ̀jẹ̀ lónìí yẹn o. Ó wá dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Wútọ́wù bàbá ọmọ lára. Ọ̀jẹ̀ lónìí yẹn. Ọ̀jẹ̀ lónìí yẹn o. Ó dé kún ọkọ̀ mọ̀yọ̀yọ̀. Wútọ́wù bàbá lè ẹ̀wọ̀n mi o. Bàbá lè ẹ̀wọ̀n mi o. Mi ò pẹ́ kó má jẹ sí náà. Bàbá lè ẹ̀wọ̀n mi o. Bàbá ọmọ lára. Bàbá lè ẹ̀wọ̀n mi o. Mi ò pẹ́ kó má jẹ sí náà. Ẹ má jẹ́ káriwo pọ̀ jù. Mo yà ní bàtà ilé, mo káwọn tèmi. Ọlọ́ta bàbá mú ibi, ìmọ̀ràn tá lórí wa. Ọmọ kí ìmọ̀ràn tá lórí wa o. Òfo ló já sí o. Mo máa dúró ṣe tán, ìmọ̀ràn tá lórí mi. Ọdún bàbá sọ ní kì í jó. Àwọn tàlájì gbèrò. Ìmọ̀ràn tá lórí yẹn. Ìmọ̀ràn tá lórí yẹn o. Òfo ló já sí o. Mo kí Aláàjì Fresh ní olórí ẹbí. Ó bàbá Sádùn o.
tọ́jú Ọ̀yọ́ bàbá bílẹ̀ mi. Ìmọ̀ràn tá lórí ẹ̀. Mama,
ìyá àyà ẹ̀ṣọ́ kú ọkù náwó. Àlàbí máa ṣe máa wò ó. Bàtọ́ ìbílẹ̀ ló ń bì í. Bàtọ́ ìyá wa wá pè wá lálàjò. Ẹ sọ fún wọn pé nọ́mbà tí ẹ lè pè lọ́wọ́ kan ló máa wọlé. Lọ́wọ́ wọ́n mi lọ́bẹ̀ kò wọ́n sí. Lọ́wọ́ wọ́n mi lọ́bẹ̀ nọ́mbà wa. Wọ́n ti ṣàdúró rí lórí àgége tara yìí ni. Wọ́n pe Àlàbí Pasuma àwíṣẹ́ kẹ́mi èyí là kọ́kọ́ ọ̀hún. Ọmọ alájà Gbẹ̀gbọ́nà òkì ń jà gbẹ̀bíà òwò ọ̀rì gbẹ̀gbẹ̀ṣẹ̀. òkìá Èmi lórúkọ tó tèmi máa jẹ́ òun. sáré o òkú mi lórúkọ náà tèmi máa jẹ́ o. Alájí ni òkúlé láàbàtà làdúgbò nígbà ló ṣe dáhùn. Tàbí sọ fún ọ pé nínú àwọn elékùn òun làbárabà àṣejú wá ààrẹ ìké lọ́mọ káàrin nínú wọn ni tá a sọ fún ẹgbẹ́. Ẹ bá dé láti sáńdí. Ó lè sọ fún ìṣọ̀jẹ̀ wọn. Ohun ẹgbẹ́ ló ṣe ṣe bẹ́ẹ̀. Owó lè wọ̀ ẹ́ ojú wa. Èyí ohun ẹ̀ ló lè ṣe pàṣẹ ọlọ́gbẹ́. Àwọn máa ná ẹsẹ̀ pàṣẹ ojú wa. Ó ti ká Alájí. Èèyàn méjìlá ìmọ̀kànlẹ́ẹ̀kan. Ọ̀jẹ̀ lè tọ́ lè wà láéláé. Ọ̀jẹ̀ lè tọ́ lè wà láéláé. Èèyàn méjìlá ìmọ̀kànlẹ́ẹ̀kan. láéláé. Àwọn jẹ̀nù sọ bẹ́ẹ̀. Torí mi ò wá láti ilé ọlọ́jẹ̀. Ajíbọ́lá. Orí agẹ́gẹ́rẹ́ lẹ́yìn èyí wà. Agẹ́gẹ́ wà. Ọmọ mi Àlàbí àmàrà ìyá Ajíbọ́lá lórí o. Wọ́n tọ́jú kẹ́hìndé àrí iṣẹ́ dásá ọmọ ìṣòro náà. Ọmọ mi ni ẹ bá ń tọ́jú bàbá alájẹ́ olórun bíbí wọn ṣe.
sójú wá. Ìṣòro tí ń bá lè jẹ́ àlàbù ẹ̀sọ̀ mọ̀tò tán lábàdàrà sọ́kàn lẹ́nu mú sí. Eré ọkọ̀ máa ń dà àgbà àìká. Alábí ọ̀yọ́ sàì tí ìgbọ́ fún ti ìlà gbogbo. Mo ní pàdùpọ̀ tèmi lé o. Mo ṣùgbọ́n ti wá ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ìfẹ́ ọkùnrin. Ó gba àdúgbò òsìlẹ̀ o. A ó ta àdúgbò òjìbọn alábàṣọ́. Làwọn bàdà mẹ́rin akọ̀wẹ́dà ògbógbó. Ẹkú iṣẹ́ takuntakun kọ́lé láàbàkàlà bí ọlọ́pẹ́. Ẹlẹ́ pé oṣù láàrúkẹ́ bàṣẹ́ káàkiri. Wọ́n débẹ̀ ní dandan ní. Ìlúsọ́ọ̀dù òfin ọ̀nà. Àwọn kékeré ní ojú náà. Wọ́n ní product. Àwọn èèyàn gidi. Àwọn èèyàn pàtàkì. Wọ́n ní honorable. Ó ti àti speaker gbogbo Èkó. Labour State House of Assembly. Ọmọ kékeré ni o. Right honorable. Ọba sọ́mi mú tàyẹ̀ mọ̀ tí wọ́n dá. Ẹgbọ́n. Wọ́n ní fúnpọ́lá rẹ̀ pẹ̀tẹ̀ lábàdàwà sí lábàgẹ́gẹ́ o. Ara wọn ní tata ìpè ẹ̀ka. Bàbá Ìgbò international. Ọmọ pẹ́ lórí sí ìṣùpàṣọ. Lọ́bìnrin lọ́kùnrin kúrẹ́ àbákàwà ṣọ́gbọ́n alágbàgbé jíra. Bàbá wọn ṣe kú. Bàbá rẹ̀ tó níranù ni wọ́n. Bàbá ń ṣe kú. Àbí bàbá ń ṣọ̀dún ẹ̀kúnrẹ́ àbákàwà ṣe. Ẹ má fojú ìsàlẹ̀ wọn láàbákàwà ṣe jíra. Òkè náà wà ọkùnrin bá ṣe. Òkè náà wà àtẹ̀rẹ̀gbẹ́. Òkè náà wà àtẹ̀rẹ̀gbẹ́. Àgbẹ̀dẹ sí ikú lẹ́wà ìṣẹ̀ra o. Inú bí wọn wọ́n bí wọ́n tàbí bá ṣe. Tàbí wọ́n mú tàbí fẹ́fẹ́ gbé. Ẹgbẹ́ ìmọ̀nà tó tẹ̀ sí làwọn. Àsárẹ́kù ní jọ̀mọ́ mi ò tọrọ. Àsárẹ́kù ní ò tọrọ jọ̀mọ́ mi ò. Èyí tí èmọ̀ náà Mi ò. Àsárẹ́kù ní ò tọrọ. èyí tí èmọ̀ náà tó tẹ̀ sí làwọn. Àsárẹ́kù ní jọ̀mọ́ mi ò tọrọ. Àsárẹ́kù ní ò tọrọ jọ̀mọ́ mi ò. Àsárẹ́kù ní ò tọrọ. Aláṣẹ tí dáàbò nílùú káfí àpẹẹrẹ pẹta àkọwọjọ jíra ní gáàbò barista látàpọ̀ rọ́ọ̀sẹ̀ nígbà ọ̀lọ́ṣọ́. Ọjọ́ Mọ́ndé ló bọ́ sí ẹ̀sìn ẹ̀fí asinmi kí ló dé. Lẹ́yìn eré wíkẹ̀ndì ká ṣe àfẹ́sìnmi ẹtún lọ́jọ́ Mọ́ndé bàtó ká tí wọ́n ṣeré nájà. Gbogbo tó lọ fi ṣe patí ní ara àbí ó kí ló dé náà. Ẹ̀yin ẹjẹ́ àmọ́ ṣe patí, àwọn ológun ọlọ́dọ̀ nígbà wọn sọ ẹ̀rọ mi rí níṣẹ́ ètò àlábàtà yẹn pè wá kẹ́ máa ná. Èèyàn tí ó fún mi ló ológun mi ní wàhálà o. Èèyàn tí ó fún mi ló ológun mi ní wàhálà o. Èèyàn tí ó fún mi láṣọ. Ológun mi lóṣù. Èèyàn tí ó fún mi ní inú. Ológun mi ní wàhálà. Èèyàn mi ló ní ta. Lọ́dí ilẹ̀ ló. Ṣẹ́ẹ̀rẹ́. Alúgbà ló àdúgbò ẹ̀yẹ. Báàsì báṣe. Òun làwọn fún. Ó yẹ mi dáadáa pé ẹ̀ńtátẹ́mẹ̀ntì ló di gbogbo Nàìjíríà mú lọ́wọ́ yìí. Torí ẹ̀
ẹ̀jẹ̀ máa rí wọn náà ṣe máa ṣe patí láti Monday lọ́jọ́ Sunday torí bẹ́ẹ̀ bá rí mi lọ dárí patí lọ gúnlé lábàgàmì àlàbírin lọ́wọ́ ìrìnà àdínkù láwọn alábàgàmì àti ojú ìjà sọlọ́wọ́ ẹ̀ abíkẹ́yàn orí mi. Ó bá mú fóònù dárí lọ́wọ́ yìí fóònù ti ní tẹlifíṣàn ẹlòmí bẹ́ẹ̀ bíi 20 àjọkọ̀ sáwùjọ kan bá so wọ́n tọ tẹlifíṣàn bóyá lounge bóyá pálọ̀ bóyá living room láti discuss kò lè bá so wá tẹlifíṣàn tọ́tọ̀ kò lè lágbàgà ní àlàbí ẹ̀yìn lọ́wọ́ àwọn oníwò bẹ̀rẹ̀ lágbàgà bá àṣì ẹnìkan kan wá àwọn tó ti yẹn pàṣẹ àbámá tẹ fún. Social media ti ká ayé kan lábí ọlọ́àbàgà gbogbo náà ó ti wà lórí fóònù gbogbo náà. Àjàlá sọ fún Adúlọ́ ń jẹ. Pàṣẹ́lá jẹ nígbò. Adúlọ́ ń jẹ. Pàṣẹ́lá jẹ nígbò. Ó ti jáde làtọ̀ ojú wá. Pàṣẹ́lá ń ṣe òkè kúlókúló. Ẹ̀sìn bàbá mi máa súnmọ́ àbọ̀ akọrin. Àwọn tí wọ́n á kéèké bá tó. Ẹ̀gbọ́n àyọ̀ká o. Láìkún tó lórúkọ lágbègbè ní àgbè ojúmọ́. Ó ní jáde làtọ̀ ojúmọ́ o. Ọjọ́ Sunday 21st of July 2024. Mo jáde ojúmọ́. Èmi 22nd of July. Ọjọ́ kejìlélógún oṣù keje 2024. Ọba bàbá mi dá sí àgọ́ akọrin. Ọ̀gá ńlá òní fúdì máa jẹ Bàálíkà àmórí ẹ̀ ọ̀gá máa ó. Ọjà máa ó kí mo kókó. Ọjà máa ó. Ìgbó ìkókó. Ọtí ẹni bí sára àbúkà ọ̀. Ọjà máa ó kí mo kókó. Ọjà máa ó kí mo kókó. Ọtí olóhùn àbá. Oògùn mi bá mú kó sọ tó lè pa ó. Ìgbà tí mo sọ pé títí yan ó bàjẹ́. Kiri ọ̀yọ́ mi bá dé gbogbo jù ní ìwà. Jáde gbọ́dọ̀ òun ẹ̀ ló máa lò ó. Akẹ́kẹ̀ẹ́ yìí, a ò lè sọ̀rọ̀ akẹ́kẹ̀ẹ́ láàbàdàwà àti ajíwọ́ra. Ẹgbẹ́ ìbáṣe rántí wọ́n ìpáyọ̀ sàìfẹ́ ọ̀gá ní ẹ̀ o.
èèyàn ní ilé ìbàdàn àwọn ẹ̀rọ ìyá. Ó fún tí wá, gbogbo àtàbárí díẹ̀ láti task force wọ RRS. Kò sígbà tá a ní ìdí ọ̀gá ẹgbẹ́ ń sa ibi tí o provide maximum security fún wa kó lè la ọ̀fẹ́ kára òṣìṣẹ́ ọmọ akéde sáyẹ́ǹdì ẹgbẹ́ mi. Àmì àràjúra òṣèré kí ni òṣè lójú jẹ́jẹ́ èrè ìbàdàn pẹ̀lú ìwọ́lá òjà dájọ́. Orí mọ́ dábàá ní ilé ayé àjẹmọ́rẹ́ ọ̀rẹ́ òde òde bá ti kú. Onídàájú kò ṣe o.